Ìfiránṣẹ́ ọjọ́ ìbí Dàmọ́lá Ọlátúnjí sí alátakò alábàáṣepọ̀ Bukola Arugba pẹ̀lú ìpínyà rẹ̀ láti ọ̀dọ̀ alábàáṣepọ̀ ìgbà pípẹ́ rẹ̀ àti ìyá àwọn ọmọ rẹ̀ Bukola Arugba. Òṣèré Nollywood Dàmọ́lá Ọlátúnjí ti wà ní fífi ohun yanjú pẹ̀lú rẹ̀. Kẹ́mi Fílàní ròyìn pé ìyá tí àwọn ìbejì sọ ọjọ́ orí tuntun lánàá àti pé ó ti sàmì sí ọjọ́ ìbí rẹ̀ pẹ̀lú ọpẹ́ láàrin ìbátan rẹ̀ tí ó kọlù. Pípé ìyá rẹ̀ tí àwọn ìbejì kúkú ju àwọn orúkọ ọ̀sìndédé lọ. Ó tún sọ ọ̀rọ̀ àdúrà fún láti gbé pẹ́ tó láti tẹ̀síwájú láti mú àyànmọ́ rẹ̀ ṣẹ nígbà díẹ̀ nínú àwọn ẹ̀yìn fún ìdàgbàsókè. Ní àwọn àǹfààní tí àwọn ìbejì àtàpàkò sókè. Ó kú ọjọ́ ìbí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lórí ilẹ̀ ayé. Lọ́ládé Sọ̀díkì kan gbàdúrà fún wọn tí kọ̀wé pé Ọlọ́run yóò dá ilé wọn padà. Ọlámi ọmọ àánú kan kọ̀wé òun ti bàlágà jẹ́ àfẹ́ramọ́ kò yẹ kí ó sọ wá di ọ̀tá ara wa. Ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ìyá ìbejì. Ọ̀kan Bim Poppy kọ̀wé pé inú mi kò dùn sí ọ. Mo nífẹ̀ẹ́ rẹ púpọ̀, ó jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré àyànfẹ́ mi ní Yorùbá Nollywood. Ṣùgbọ́n bí irú ọjọ́ òní, mo pàdánù àǹfààní. Bukola Arugba dẹ́rùba ọ̀pọ̀lọpọ̀ nígbà tí ó kéde ìpínyà rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ti di olùfẹ́. Dàmọ́lá Ọlátúnjí gbé PSA jáde nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀. Bukola fi hàn pé òun àti Dàmọ́lá kì í ṣe ohun èlò mọ́ láti pè wọ́n níyà ti ìpínyà. Gẹ́gẹ́ bí àlàyé náà, alátakò ìfẹ́lẹ́yé kò ṣe ìgbéyàwó rárá ṣùgbọ́n a bùkún pẹ̀lú àwọn ìbejì. Bó tilẹ̀ jẹ́ pé àlàyé náà kò ṣàlàyé ìdí tí ìpínyà náà sọ pé ìpínyà náà láìsí àwọn ìkùnsínú líle tàbí ìfẹ́ àìsàn àti pé àwọn tọkọtaya ní ìdojúkọ àkọ́kọ́ àti pàtàkì ní àwọn ìbejì wọn. Ẹni tí àwọn ìbejì ti gbà láti sọ ìṣọ̀kan ní dájú pé àlàáfíà àwọn jẹ́ ẹ̀rí. Dàmọ́lá tí ìyapa náà kò dààmú láti yà sí ojú ọ̀pọ̀ ìkànsíra rẹ̀ Instagram láti ṣe ayẹyẹ bí ó ṣe ń ṣe àfihàn fídíò ara rẹ̀ tí ó ń gbádùn ayé rẹ̀. Nínú ìfìwéránṣẹ́ tí ó tẹ̀lé, Dàmọ́lá tí kò ní wàhálà ṣe àfihàn fọ́tò ti ara rẹ̀ nínú hashtag rẹ̀. Ó ṣe àpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí olùtọ́jú oore-ọ̀fẹ́ àti ọkùnrin tí kò ní àníyàn. Ní ọjọ́ ayẹyẹ àwọn bàbá ní oṣù kẹfà, Ọlátúnjí ṣe alábàápín ìfiránṣẹ́ tí ó lágbára tí ó sọ pé ìfiránṣẹ́ tí ó lágbára ti àwọn bàbá tí ń sọ pé bàbá omijé àti àwọn ìbẹ̀rù tí kò rí àti pé ìfẹ́ rẹ̀ kò ṣe àfihàn ṣùgbọ́n ìtọ́jú àti ààbò rẹ̀ wà fún àwọn alágbára ní gbogbo àwọn ìgbésí ayé wọn. Irúgbìn nínú ìfiránṣẹ́ kan sí àwọn ìbejì rẹ̀. Ó fi kún pé ìpalọ́rẹ̀ rẹ̀ jáde nínú ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún wọn. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ṣé tí ẹ̀ ń bá wa ká lọ. Ẹ má gbàgbé láti fún ètò yìí ní ìkáwọ́ èyí tí a mọ̀ sí thumbs up like ní orí Summary Crown TV. Kẹ́ lọ comment section láti lọ sọ àwọn èrò ọkàn yín nípa ètò yìí. Kẹ́ sì má gbàgbé láti share àwọn ètò wa sí àwọn olólùfẹ́ wa tí ẹ bá ti ń gbádùn àwọn eré ìtàn ìdárayá tí a mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan.